الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد ní ìjókòó tí ọmọ ìjọ alákọ̀ọ́kọ́ lẹ́yìn ọdún Eidul Adha èyí tí abẹ́lúwa wa kí ó gba gbogbo ìjọsìn tá a ṣe níbẹ̀ ó gba lẹ́sìn lọ́wọ́ wa àsìbẹ́lúwa wa kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ìdùnnú tí ó máa ń bá ọdún dé abẹ́lúwa wa ní kó jẹ́ ká máa rí ní gbogbo ìgbà olúwa wa kó má jẹ́ kí bá wọn ṣe ọdún ìbànújẹ́ inú tírà Khutuwaatun Ilaa Sa'ada ibẹ̀ láti fẹ́ bẹ̀rẹ̀ kíkà ní àárọ̀ tòní tí ó máa jẹ́ ìpadàbọ̀ sí yàrá kàwé yàrá akẹ́kọ̀ọ́ àkọlé títà ọ̀rọ̀ yìí ọ̀nà ni ìbéèrè tí àfọ́ onítírà tí wọ́n béèrè nínú tírà wọn yìí pé mali ikhlasu pé kí ló jẹ́ al-ikhlas ìsàfọ̀mọ́ iṣẹ́ fún Allah ìṣe olùwẹ̀dẹ́dà jalla subhanahu ní àásó ní gbogbo ìjọsìn tí a bá ń ṣe kí ló jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní dabitul ikhlas أن تكون نيتك في هذا العمل لله wọ́n ní òǹdè tó dé al-ikhlas ìyẹn ìsàfọ̀mọ́sẹ́ fún Allah òǹdè tó dé ní kó jẹ́ pé أن تكون نيتك في هذا العمل لله ní kó jẹ́ pé àníyàn rẹ níbi èyíkéyìí iṣẹ́ tó bá fẹ́ ṣe tó bá ti jẹ́ iṣẹ́ ìjọsìn iṣẹ́ tíyàn fi máa ń súnmọ́ Olúwa jalla subhana iṣẹ́ tíyàn fi máa ń gba aládá lọ́dọ̀ Ọlọ́run ọba jalla subhana ó jẹ́ pé àníyàn rẹ níbi iṣẹ́ náà nítorí Allah nìkan ni tó bá fẹ́ ṣe yíkéyìí iṣẹ́ ìjọsìn kó ṣe nítorí Allah la turidu biha ghayra Allah ibi tó bá fẹ́ ṣiṣẹ́ má ní àníyàn pé nítorí ẹlòmíì lẹ́yìn Allah ló fi ṣiṣẹ́ yẹn rí pé òun ṣiṣẹ́ yẹn nítorí Allah nìkan jalla subhana la riya'an má ṣiṣẹ́ nítorí ṣe kárí mi káwọn yẹn bá lè mọ̀ wípé mo máa ń kí mo máa ń kírun ní mọ́sálásí gbogbo ìgbà gbogbo náà wá fílẹ̀ rẹ mọ́sálásí tó ti mọ́ èèyàn káwọn èèyàn bá lè mọ̀ wípé ọmọ Kùránì ká ò ní ka Qur'an níwọ̀n nìkan nínú ilé àwọn tó bá débi táwọn èèyàn bá wà àárín àwọn èèyàn wọ́n ti máa ń ka Qur'an kábàá ilé máa ń yìn ọ́ ilé ló ń pè ní rìyà ṣe kárí mi wọ́n ṣiṣẹ́ rẹ nítorí káwọn èèyàn bá lè rí ọ wala sumat wọ́n sì ṣiṣẹ́ rẹ káwọn èèyàn bá lè gbọ́ àsomọ́ àní ṣe ká gbọ́ mi ó ti ṣiṣẹ́ olóore ní kọ̀rọ̀ kò sẹ́ni tó wà ń bẹ̀ nígbà tó yan náfìlà kò sẹ́ni tó wà ń bẹ̀ nígbà tó ṣe sọ́dákọ̀ kò sẹ́ni tó wà ń bẹ̀ nígbà tó ṣiṣẹ́ olóore kan níwọ nìkan láàrin rẹ̀ àti irú ẹ̀dẹ́dà rẹ̀ jalla subhana wá dé tàtàn wá ń fi yan gà pé èmi mo máa ṣe kíní ẹ̀ ojú mi tó ń pọ̀n yìí náfìlà tó mọ èèyàn lóru mọ̀ ní àti aago kan mo ti jí mo gbaná fúlà yẹn mo gbájà aago 5 àbọ̀ ni fúnra mo ṣe ń sọ̀rọ̀ òórùn kùn mí ga ìyẹn náà ń pè ní asúmọ̀ àtẹ̀síwẹ̀ ó ti ṣiṣẹ́ olóore fún Allah tìjẹ́ wọn láàrin ìwọ àti Allah ò ní bùkátà sí kó wá máa sọ fún wa ní gbangba pé ìwọ ló ṣe báyìí ìwọ ló ṣe báyìí ká tó lọ láàrin yẹn àwọn afá máa sọ yìí pé asúmọ̀ òpin sí méjì àtẹ̀síwẹ̀ ṣe ká gbọ́ mi pín sí méjì ìkan bẹ́ẹ̀ mẹ́tẹ́ gbé súnmọ́ àtúrí káàdì
as-sum'atu as-sadiq sum'atu kadhib ó ní pé òṣìṣẹ́ olóore kankan ní kọ̀ọ̀ kankan yóò wá jáde yóò wá máa fọ́nbù yóò wá máa já inú kò dẹ́ ṣe kankan o ojú ohun tó wú náfìlà lọ́wọ́ fi ń yàn lóru yóò sì ní fóònù lówó lóru sí kankan sọ́dá kan àkẹ́ orin kéde yẹn ó lò ń ṣe ó kọ́ ló sì ṣe so sum'atu kadhib nìyẹn tasmi' al-kadhib at-tasmi' al-kadhib nìyẹn ìmọ̀ ṣiṣẹ́ ká gbọ́ mi lórí téèyàn ò ṣe ìyẹn ló sì pọ̀ jù nínú ṣẹṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kó lọ dára kó láwàá kó lọ dára kó yà wá yarú ṣẹṣẹ burúkú báyìí sum'atu sadiq pé òótọ́ ló ṣe ó ṣiṣẹ́ olórí ń kọ̀rọ̀ lóòótọ́ ó wá bọ́ta wá fi ń yangà ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ sọ́ọ́dínkù yẹn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ iṣẹ́ olóore tó ṣe yẹn ó ti bàjẹ́ alákọ̀ọ́kọ́ tó jẹ́ kábírù yẹn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ méjì ló dá alákọ̀ọ́kọ́ dá ọ̀rọ̀ al-kadhib ó pa irọ́ ẹlẹ́ẹ̀kejì tó wá ní wípé ó tún wá pa wọn tó wọn ò ṣe yóò tún wá jìyà pé ó sọ̀rọ̀ ó sọ tí ò ṣe níṣẹ́ ó ní yá ayyuhal ladina amanu lima taquluna ma la taf'alun kabura maqtan 'inda Allahi an taqulu ma la taf'alun ṣùgbọ́n lẹ́sẹ̀ máa sọ lẹ́nu ìtẹ́ kìí ṣe níṣẹ́ ọ̀rọ̀ tó ní agbára alámọ̀rí tó ní agbára ní lọ́dọ̀ Allah kẹ́ máa sọ lẹ́nu ìtẹ́ kìí ṣe níṣẹ́ tó lásùmà mọ́ ṣiṣẹ́ ká gbọ́ mi tó bá ti ṣiṣẹ́ olóore ní kọ̀rọ̀ jẹ́ ó mọ̀ bẹ́ẹ̀ kò mọ̀ bẹ́ẹ̀ àròpórí wa wọ́n lọ́wọ́ lárí fàtẹ́ mọ́ sì ṣiṣẹ́ kan lẹ́ni tó ń wá àgbéga láàrin àwọn ènìyàn mọ́ ṣiṣẹ́ kan iṣẹ́ ẹ̀sìn lẹ́ni tó fi ń dà níyẹn pé òun fẹ́ káwọn èèyàn gbé òun ga pé òun lọ kéwú òun lọ kọ́ nípa Quran òun lọ kọ́ nípa èdè Lárúbáwá so that tó ń bá fi lè dé padà sí abúlé àwọn òun ló jẹ imam òun ló jọ̀gá àwọn yóò máa bàbàrà wọ́n ṣiṣẹ́ rẹ̀ nítorí ìyẹn tó bá fẹ́ kọ́ Quran kọ́ nítorí Allah tó bá fẹ́ lọ kọ́ èdè Lárúbáwá kọ́ nítorí Allah tó bá fẹ́ lọ kọ́ nípa Islam nípa Sharia kọ́ nítorí Allah Jalla subhanahu wa ta'ala wọ́n ni wala tazallufan bẹ́ẹ̀ náà sì ni má ṣiṣẹ́ rẹ̀ tazallufan inda ahadin lẹ́ni tó fẹ́ fi máa súnmọ́ nìkan pé tí wọ́n ti ń ṣe báyìí ẹni ọlọ́gbájá yóò máa dùn pé òun ti ń ṣe iṣẹ́ olóore yóò máa fa ọmọ ara pé wọn aláàjì láìkì ẹni tó àmọ́ yẹn náà fìlà dáadáa wọn aláàjì láìkì ẹni tó àmọ́ ka Qur'an àmọ́ yẹn náà fìlà so that kí tọ́ba ti rí mi báyìí wọ́n ní ẹni ìpayà ọlọ́ọ̀lọ́mọ yìí wọ́n wá máa fà mí mọ́ra wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ní wala tataqarrabu minan nasi madhan tó bá rí bẹ́ẹ̀ mọ́dà níyàn kó fẹ́ súnmọ́ àwọn èèyàn látara ẹ̀yìn tó bá ń tọ̀dọ̀ wọn wá sọ́dọ̀ rẹ̀ mọ́tàmọ́ ẹ̀yìn mọ́tàmọ́ orí ẹ̀yìn lọ́dọ̀ àwọn èèyàn wọ́n sọ pé ó fẹ́ káwọn èèyàn mọ́ ẹ̀yìn ọ́ mọ́tàmọ́ rẹ̀ wala taksha minhum qadhan wọ́n sì ti torí pé wọ́n fẹ́ káwọn èèyàn bú ọ wọ́n ti torí rẹ̀ fi tó bá yẹ kó ṣe ní tó dá wọ́n fi ilẹ̀ ẹlòmíì kò ní ṣe tó dá torí kò fi káwọn èèyàn bú nínú pé tó ń bá fi lè ṣe báyìí ní tó fẹ́ fílẹ̀ yẹ o nǹkan tó dá lọ́dọ̀ Ọlọ́run Ọba Jalla subhanahu ni o ìtí arábìnrin Muhammad sallallahu alayhi wa sallam tó fọwọ́ sí ni o kò wá ní fẹ́ ṣe tó dá yẹ káwọn èèyàn má bà máa bú ẹlòmíì lọ́kùnrin níbi àwọn sọ wá fi rúgbọ̀n lẹ̀ mi ò ní fi ilẹ̀ o tí bá fi gbé lẹ́ni sọ wọ́n máa bú mi nílé iṣẹ́ ṣùgbọ́n lè fi rúgbọ̀n lẹ̀ tó fẹ́ ṣe gáì ó lè fi rúgbọ̀n lẹ̀ tó fẹ́ ṣe WhatsApp tó ti yé so wọ́n ti torí báwọn èèyàn bú ọ kó wá sí kíni o kó lóò ní ṣe tó lè dẹ́nà Jalla subhanahu tó ló dá kí ẹ ṣe ìyẹn jẹ́ báyẹn wọ́n ní fa idha kanat niyyatuka lillahi wahda wọ́n ní tó bá ti rí pé àníyàn rẹ̀ nítorí Ọlọ́run bá nìkan tó fi ń fi ṣe gbogbo iṣẹ́ tó ń ṣe walam tuzayyin amalaka
min ajli al-bashar tó wà máa ṣe ẹ̀dẹ́ níbi àwọn iṣẹ́ rẹ̀ nítorí àwọn èèyàn ò mọ yẹn náfìlà ní gbangba kó wá máa ṣe ẹ̀dẹ́ níbi náfìlà yẹn ẹlòmíì tó wá fẹ́ yẹn náfìlà ní gbangba yóò ṣe ẹ̀dá tẹ́rù yìí pé mashallah àwọn eléyìí ọmọ náfìlà yẹn sùmọ́tẹ́kù nìkan ló fẹ́ yẹn náfìlà yẹn ní yàrá rẹ̀ bàràbàrà báyìí játijàti báyìí ni ó mọ̀ ṣe níbẹ̀ tó o bá ti ṣe báyẹn fa anta mukhlisun ẹ̀dùn ní Ikhlaas nìyẹn anta mukhlis ò ní Ikhlaas nìyẹn wọn ni yakunu Fudayl ibn Iyad wọn náà fà dáadáa nínú àwọn ẹni eré tó ti lọ ní salafina salih Al-Fudayl ibn Iyad Abu Ali Al-Fudayl ibn Iyad ibn Mas'ud At-Tamimi Al-Yarubu'i rahimahullah ta máa ń sọ̀rọ̀ níbi abala àwọn nǹkan tí ó máa jẹ́ kọ́kàn tutù àwọn ọ̀rọ̀ tẹ́ máa gbọ́ tọ́kàn yóò fi máa tutù ọ̀rọ̀ pọ̀ látọ̀dọ̀ bàbá dáadáa dárúkọ ẹ̀ Al-Fudayl ibn Iyad ibn Mas'ud At-Tamimi Al-Yarubu'i rahimahullahu ta'ala wọ́n bí wọn ní ọdún 105 hijra ọdún 105 hijra ó ní wọ́n bí wọn so inú àwọn tabi'un lọ́nlọ́nlọ́n ó ní wọ́n wà wọ́n sì kú ní ọdún 187 hijra 105 hijra to 187 hijra rahimahullahu ta'ala gẹ́gẹ́ tó dá nínú ta bàbá ẹ̀ nígbé bàbá ẹ̀ Al-Fudayl ibn Iyad kana lissan fi bidayati hayatihi lissu ni wọ́n àbíká sọ pé muharib dánadána ni wọ́n nínú bẹ̀rẹ̀ ìsẹ̀mí ayé wọn dánadána ni wọ́n nínú bẹ̀rẹ̀ ìsẹ̀mí ayé wọn káwọn ọlọ́jà fẹ́ lọ ọjà kan lọ dènà dè wọ́n kan gba owó lọ́wọ́ wọn ìsẹ̀mí ayé tí wọ́n ń lò nìyẹn títí àfigbọ́ wá sí kanjọ́ kan pé ìtẹ́ mọ́ ń ṣe yìí kò mọ̀ bófin Ọlọ́run Ọba jalla subhana kò mọ̀ bá mú ó sì fi ilẹ̀ ó túbá kò níbi ìwàkíwà ẹ̀ ó wá lọ sí Mẹ́kà ó lọ sí haram ó wá lọ jókòó pa sí haram pé tó ti ṣe nínú sẹ̀mí ayé òun tí ò dá yẹn sẹ̀mí ayé tó ti lò tí ò dá yẹn òun sì lọ jókòó sí haram sí di Kaaba òun mọ̀ sí lọ́hùn tó wá lọ farabalẹ̀ kíw nídi haram kí lọ́dọ̀ àwọn àfa ní Mẹ́kà tó wá di àfa ńlá tán òun náà wá jókòó síbẹ̀ ẹni tó ń kọ́ àwọn èèyàn ní kíw afẹ́fẹ́ àsìkò yìí afẹ́fẹ́ rọ àwọn dàlúrú àwọn agbébọn pani tí wọ́n ń da ìgboro láàmú pàápàá jùlọ àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí nínú wọn ìkẹ́kọ̀ọ́ yí àwọn èèyàn kan máa ń ròyìn pé tá bá ti pe ẹnìkan ní mùsùlùmí a lè rí ìwà jàǹdùkú ìwà ọ̀daràn lọ́wọ́ rẹ̀ ìyẹn túmọ̀ rẹ̀ ìyẹn lè jẹ́ mùsùlùmí ká máa rí ìwà ọ̀daràn lọ́wọ́ ẹ̀ ìdí ẹ̀ náà nìyẹn tó lè dẹ́dà jalla subhana tó fi la àwọn òfin kalẹ̀ tí ó máa jẹ́ ìdí àjẹ́ fún gbogbo jàǹdùkú pé tó bá ṣe báyìí ni ẹ ṣe fún ẹ bá ṣe báyìí ni kẹ́ ṣe wọ́n gbé ní al-hudud nínú àgbọ́yé ẹ̀sìn tiwa ẹ̀sìn Islam so àwọn òfin tó ń bẹ nínú al-Qur'an tí ó máa jẹ́ ìdíyàjẹ fáwọn èèyàn kéèyàn yẹn àtàwọn òfin tálẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tó sọ̀kalẹ̀ nínú súnà tí ó máa jẹ́ ìdíyàjẹ fáwọn èèyàn kéèyàn yẹn àwọn òfin yẹn àwọn mùsùlùmí ló kọ́kọ́ apply sí báyìí mẹ́rẹ́dà sọ àwọn òfin yẹn kalẹ̀ láti jẹ́ ìdíyàjẹ fáwọn mùsùlùmí tó bá wùwà tí ò dá yẹn ni so a lè sọ pé ó ṣe wá lè rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tá a bá gbọ́ pé àwọn mùsùlùmí kan wọ́n wùwà ọ̀daràn wọ́n wùwà jàǹdùkú tó fi yẹ pé tá a bá ráwọn mùsùlùmí tí wọ́n ń ṣe tó ń wùwà ọ̀daràn yìí ìwà à ń jí ní gbé
ká sọ àwọn èèyàn ká di àwọn èèyàn mọ́lẹ̀ kẹ́ ẹ máa sọ wípé káwọn òbí wọn mówó wá o ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún owó tí wọ́n bá mú wọn lẹ̀ ẹ̀ ní tú wọn lẹ̀ báwo àwọn bá wọn negotiate ṣe ti gbà àti ìgbà ṣe ti gbà àti ìgbà gbogbo ìwà yìí ìwà ọ̀daràn ní al-hiraba ni wọ́n ń pè é ó ní ìdíyàjẹ tiẹ̀ nínú òfin Olúwa Ẹlẹ́dàá Jalla subhana pípa ni ẹni tó bá dáwọ́ rẹ̀ yẹn bá pa ẹni tó bá mú àápa òun náà gbogbo owó ló jí mú ó gé lọ́wọ́ nípa sípayọ ó gé lọ́wọ́ ọ̀tún ó gé lẹ́sẹ̀ ẹsẹ̀ òsì gbogbo dúkòkò máwọn èèyàn ní àlékù nílùú àbí ká lọ tì mọ́ túbú ìdíyàjẹ tó ń bẹ fún ìdíyàjẹ tó ń bẹnu ṣẹ̀ríà fún àwọn oníwà ọ̀daràn yẹn nìyẹn ṣùgbọ́n àwọn gbogbo àwọn tó ń hùwà ọ̀daràn yìí wọ́n jẹ́ mùsùlùmí o àbí wọn ò jẹ́ mùsùlùmí torí pé àwọn tí ìṣe mùsùlùmí náà ń bẹ nínú wọn bí mùsùlùmí ṣe ń dára yìí bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n ṣe mùsùlùmí ń bẹ nínú wọn ó jọ wọ́n ara wọn ní reality fact ni so àwọn gbogbo wọn kan túbá o kan lọ túbá kan fi wọ́n ọ̀daràn yìí lẹ̀ ẹ̀ mọ́ dúnkokò báwọn èèyàn mọ́ nínú ìlú ẹmọ dúnkokò àwọn èèyàn máa nù gbogbo tẹ bá rí bẹ́ẹ̀ tẹ ń flọ́ǹtì yẹn ẹ máa wọ́n máa gba owó tówó sílẹ̀ wọ́n máa flọ́ǹtì ẹ̀ ẹ rí dùnú bẹ́ẹ̀ o àwọn owó ìbànújẹ́ ni wọ́n tí ẹ bá ń ná báyìí kó àkí ẹ mọ rẹ́rìn wàláhì ìbànújẹ́ ló ń bẹ lábẹ́ àfi bí owó táwọn adigunjalè lọ gbà ní báǹkì ni kò ní sí àlùbáríkà nù owó yẹn tó àwọn yìí ẹmọ jẹ́ kí ìlú ilé ayé kó tàn yí jẹ ilé máa da ìgboro láàmú ẹ máa dá ẹ̀mí àwọn èèyàn légbodò ibi kò wá ní sífọ̀kànbalẹ̀ mọ́ láwọn àdúgbò àwọn èèyàn máa rìn lójú títì lẹ́bàá ọ̀nà lẹ́jọ́ ó máa wọ̀nyí pé síwọ̀n máa bọ́ síwọ̀n máa ẹ̀dàpọ̀ ẹ̀yà túbá ṣáájú kọ́wọ́ tó tẹ̀yìn ìta sọ débẹ̀ ni pé Al-Imam Fudayl ibn Iyad àwọn náà níbẹ̀rẹ̀ ayé wọn ìwà kádà lúrú ni Olúwa Ẹlẹ́dàá Jalla subhana ó ní ká gbọ́wà sí kan gbọ́wà sí yẹn wọ́n sì túbá wọ́n sì dẹni tó lọ jókòó sí haram lẹ́ni tí ó ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ lẹ́yìn ìgbà táwọn náà ti wá kọ́ ẹ̀kọ́ àwọn náà wọ́n sọ̀rọ̀ tá a fẹ́ káyì wọ́n lá al-amalu li-ajali nasi shirkun wọ́n ní ìmọ̀ ṣiṣẹ́ ẹ̀sìn iṣẹ́ ìjọsìn iṣẹ́ ìbádà ìmọ̀ ṣe ń torí àwọn èèyàn ó kírun nítorí àwọn èèyàn ó yẹn mẹ́fà nítorí àwọn èèyàn ó sì sọ́dá kan nítorí àwọn èèyàn ṣírùkún ẹbọ ló ṣe yẹ tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ṣẹbọ ṣírùkún asghar kágbọ́yé ẹbọ kékeré ní ṣá ó ní wa tarkul amali li-ajali nasi riya kó wá fẹ́ ṣiṣẹ́ olóore kan kó fẹ́ ṣiṣẹ́ ìjọsìn kan kó wá fílẹ̀ nítorí káwọn èèyàn bá sọ pé ó ṣe ṣe owó ọkùnrin yẹn náà fìlà tọ́wà á àwọn èèyàn bẹ̀rẹ̀ méje èèyàn kan wọ́n bá sọ yí pé mo ṣiṣẹ́ kárí mi ní ìfiṣẹ́ olóore nítorí táwọn èèyàn ó sọ ríyà ṣe kárí mi lò náà àyíkú tó bá ṣiṣẹ́ ìwà ṣe kárí mi nìyẹn ọlọ́run Ikhlaas gẹ́gẹ́ níbi ayu'afiyaka Allahu minhuma ó ní kólúwa dédà ó náà kó nínú ìkíní kejì ìṣesí kó náà kó níbi kó máa ṣiṣẹ́ torí àwọn èèyàn Ikhlaas nìyẹn kó tún náà kó níbi kó máa fi ṣe olóore lẹ̀ nítorí báwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ káwọn èèyàn bá sọ̀rọ̀ ìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ pè ní al-Ikhlaas torí kẹ́lí ma al-Ikhlaas nínú èdè Lárúbáwá látara akhlasa kéèyàn yọ nǹkan kó nínú nǹkan kéèyàn yọ nǹkan nínú nǹkan pé ní akhlasa pé ó fọ ilé ìmọ̀ bí kéèyàn fọ ìdọ̀tí kù nínú tó kéèyàn yọ tí ò mọ́ kù nínú tó mọ́ tó lọ dáadáa bá ti là ọ́ kù nínú méjèèjì yẹn fa anta mukhlis ilé náà ni ọ̀rọ̀ tí al-Imam Abu Ali Fudayl ibn Iyad ibn Mas'ud
at-Tamimi èyí tí wọ́n sọ rahimahullahu ta'ala afáàní fa akhlis jami'a amalika lahu subhanahu tó bá níbẹ̀ wọ́n mùsùlùmí ibi gbogbo iṣẹ́ rẹ̀ Allah ló ṣe fún gbogbo iṣẹ́ tó bá ṣe fún Allah wala tatatalla li ahad wọ́n mọ̀ ṣiṣẹ́ lẹ́ni tí ó mọ̀ gáhùn kò sẹ́ni táwọn èèyàn wà mẹ́rẹ̀ táwọn èèyàn wà nílẹ̀ yẹn wọ́n á sí táwọn lẹ̀ àwọn èèyàn mélòó ló wà nílẹ̀ sáwọn èèyàn ti pọ̀ lẹ̀ lórí fẹ́ fọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ wa adkhil nafsaka fi qawlihi ta'ala jẹ́kẹ́mí rẹ̀ máa wà nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba tá a fẹ́ sọ gbogbo ìgbà tó bá ti fẹ́ ṣiṣẹ́ máa rántí ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá Jalla subhanahu tá a fẹ́ kàí nínú Al-Qur'an Al-Karim Suratu An'am aya 162 títí dé 163 kí Olúwa sọ fún Ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam wípé kúl inna salati sọ pé dájúdájú gbogbo ìrun kíkí mi wà nusuki gbogbo ìgbúra mi gbogbo ìdúra mi wà mahyaya ìsẹ̀mí mi wà mamati àti òkú mi lillahi rabbil alamin Allah ọba tó ní gbogbo àgbáláyé òun ló ní ẹgbẹ́ gbogbo sẹ́mi ayé tèmi èmi ti sọ̀rẹ́ńdà ẹ̀ fún Allah gbogbo tó wọ́n fẹ́ ṣe báyìí torí Allah nìkan ni sọ bẹ́ẹ̀ la sharika lahu pé Olúwa wa Allah yẹn kò ní orogún kò lẹ́gbẹ̀ra wa bidhalika umirtu sọ páṣẹ tán pa mí nìyẹn wa ana awwal muslimin èmi sì ní ẹni àkọ́kọ́ àwọn mùsùlùmí eléyìí náà ni àṣẹ tó rẹ̀ Ẹlẹ́dàá Jalla subhanahu ó pa Ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam nípa àwọn iṣẹ́ tó wọ́n wá sí tó pa Ànábì rẹ̀ láṣẹ pé báyìí ló ṣe àṣẹ yẹn náà ti wà lórí tàwa náà káwa náà ṣe bẹ́ẹ̀ bí Olúwa Ẹlẹ́dàá ó ṣe wá ní mukhlis ó sọ ní mukhlisun ó sọ wá lẹ́ni tí yóò máa ṣàfọmọ́ iṣẹ́ rẹ̀ fún nìkan só kó mọ́ ṣe wá lẹ́lẹ́bọ kó mọ́ ṣe wá lẹ́ni tí yóò máa ṣe ìjọsìn fẹ́lómi lẹ́yìn Allah pẹ̀lú Allah kó mọ́ ṣe wá bẹ́ẹ̀ ilé náà níbi tí a ti máa dúró ní àárọ̀ tòní insha Allah ta'ala tó bá di ìgbà míì tá bá fẹ́ ka tírà náà a tún máa mú àkọlé mi tó tún jọ ọ̀rọ̀ Ikhlaas insha Allah ta'ala wa sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbatihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.